mọ̀ pé olórí burúkú bẹ́ẹ̀ ó tún ti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí ó ti bẹ̀rẹ̀ o. Olórí burúkú ìgbà tó wá fẹ́ mi lè wà ṣé bí mo ṣe gba lélẹ̀. Exactly bí ó ṣe bó ṣe rí lélẹ̀. Nígbà tí mo lọ mọ̀ ẹ́ mo mọ̀ pé ó sọ̀rọ̀ tó báyìí èmi ni mo gbàdá tí wọ́n fún ọ lóúnjẹ tó tún fi sọ̀rọ̀. Èmi sanra sí bẹ́ẹ̀ mi ṣe wà yìí. Má jẹ́ káwọn ará compound má yẹ kán gbóhùn èmi àti ẹ láàárọ̀ yìí. Tó o bá fẹ́ wàhálà tètè tọwọ́ bá kòkó fún mi lówó tí màá fi jẹun. Ojú torí lọ mo promise tí mo bó ti darí dé láti ibi iṣẹ́ mo promise mo mọ̀ fún ẹ kódà mo lè fún ẹ ní 1 million. Eze o dẹ̀ mọ̀ mí o ò ní tẹ ìta bẹ́ẹ̀ mo sọ fún ẹ kò síbi kankan tó ń lọ fún mi lówó. Ojú torí lọ jẹ́ kí ìjà ibẹ̀ náà ni mo ti máa lówó tí mo máa fún ẹ. Wọ́n wulẹ̀ jáde o kò síbi kankan tó ń lọ bá àwọn kẹ́mi 500 naira jọ kí ni kí n fi ra gangan náà kí ni kí n 500 naira olórí burúkú nìyẹn wàá rí là. Ṣòrí ibi iṣẹ́ ló ti pè mí náà wọ́n ní ìjẹ̀ ló kọ́ mi. Àwọn wèrè wo ló ń gbé. Wọ́n ní ìjẹ̀ ló kọ́ mi kí n máa. Olóṣà. Mo ti fẹ́ máa bọ̀ wá. Ó dọ̀pù ló mú mi. Yes, mo ti fẹ́ máa bọ̀. Alright, màá join l'office. Alright, sir. O tún ń parọ́. Eze o tún mú olè o tún mú mọ́lẹ̀ o tún ń parọ́ pẹ̀lú nǹkan tó wà lára o tún ń parọ́. Mi ò parọ́. Ó dọ̀pù ló mú wọ̀ yìí. Ó dọ̀pù tó mú ẹ̀dá. Mi ò parọ́. Ìwọ náà ni ó dọ̀pù tó mú mi. Èmi ni ó dọ̀pù. Ìwọ ni ó dọ̀pù. Èmi ni kò ní dáa fún ṣé èmi ni ó dọ̀pù. Èmi ni ó dọ̀pù àbí. Ètí ẹ̀rọ jọ. Ṣàrọ̀ra fún mi ní owó tí màá fi jẹun. Kì í gbọ́ kókó. Kì í gbọ́ ikú àdá. Ẹni ibùdó kò lè gbọ́ ku obì tó bá wà nínú mọ́tò. Àbí afúnira máa lè gbọ́ tó bọ̀ láti ọ̀run tó kọ̀lé fún ọ̀bẹ tọ́lọ́ tó sọ pé ajá pa mọ́. Lórí burúkú ẹ̀ ò ti sá lọ. Kò sí wàhálà o sórí bó ṣe ń lọ yẹn alálábílámi ni o. Má wulẹ̀ padà wá sínú ilé yìí. Má wà lé ìwá o. Lórí burúkú olóṣì. Àwọn fámìlì ẹ̀ ní fíléèjì wọn bóyá 500 naira náà fi ń jẹun. Easy. Dààmú kí ni nǹkan ti ń ṣe ọ́ gan-an? Ẹni yìí sìn lára rẹ̀ bí afọ́kè mu. Gbọ́dọ̀ mú tráfíkì ó dààmú mi. Níjọ́ ọmọ kan táwọn management ń sílé rẹ̀. Tí àwọn àgán ti sọ pé tó bá tún ti ṣe mistake báyìí, wọ́n máa lé ẹ̀. Wọ́n lọ sí ṣé gbogbo lọ fẹ́ mọ wáṣẹ́ kí nìkan tó ń ṣe ẹ́ gan-an? Máa wá mi iṣẹ́ náà wá máa ronú. Kí ló ń ṣe ẹ́? Mo ló sọ̀rọ̀ báyìí. Ó ṣe bí ẹni pé ó mọ̀ nǹkan tí mo face. Ó mọ̀ nǹkan tí ìyàwó mi tó bẹ́ mi fà. Ìyàwó ege. Ó dẹ̀ mọ̀ pé àwọn Yorùbá ti sọ̀rọ̀ wọ́n ti pa òwe. Wọ́n ní ipa lónìí báyìí ipa lọ́la. Tí ojú ẹ̀ kò bá fọ́ dànù tí kò bá fọ́ ó máa wo labalábá yìí. Ó pa okun ọ̀dẹ̀ ni ọkùsọ náà lọ́mọ sọ. Ó sórí mọ̀ràn tí mo pè mo ní kọ́ lọ sọ́dọ̀ àwọn pírẹ́ǹtì kọ́ lọ fẹjọ́ ẹ̀sùn. Kí ló tó máa ṣe báyìí? Kí yóò dídí géńdé kó máa lọ fẹjọ́ sùn nílé fámílì ìyàwó lójoojúmọ́. Ó ṣe máa fẹjọ́ sùn nílé àwọn ìyàwó rẹ̀. Kí ni ó yí ìdísílájọ́ tó sọ? Kí ni change story? Àìtódò tọ̀ sí ní kọ̀ọ̀kan díjú àkèré díjú. Wo tọ́wọ̀ bá ti sá a máa ń ka lérí ni. Wọ́n máa ń pòwe kan wọ́n ní ìyàwó burúkú sẹ́fẹ̀ àná burúkú náà ṣe é ní. Fẹ́mi lè tó bá ti gbé mi lé ó ti tán apá àyọ̀jà bọ́. Ó fẹ́ pa mi. Mo ṣe wí pé ó like mi ni. Kí n fẹ́ ìyàwó lè ṣọ̀pọ̀ náà. Mo ṣe mọ̀ pé ó mọ̀ pé ó máa pa mí dànù ni. Mo ṣe mọ̀ pé ó like mi. Ó fẹ́ pè mí ní kékeré máa kú dànù tí mi ò ní wúlò fún ìjọba. Ẹsẹ̀ ọmọdé tí mo gbà ẹ́ ìkọlù náà pírẹ́ǹtì má dá wíìrì tàbùn mi lóhùn. Àwọn náà tó bá ti tẹ̀lé ẹjọ́ tẹ́ ní máa pè mí dànù kan. Wo kò sí ti ń bọ̀ lókè tí ilé ó gbà. Tóbìnrin bá burú wèrè náà máa fi ń wo wèrè tó bá ti gbé mi ìyá pàrọ̀ jà bọ́. Dáwọ̀ ló bí ọ̀kẹ́rẹ́ tó ń fọ́ ṣé ìwọ lẹni àkọ́kọ́ tó kọ fẹ́ ìyàwó méjì láyé. Ìyàwó rẹ̀ sì kọ́lókọ́ló burú jù láyé. Dáwọ̀ tẹ̀lọ́rọ̀ tí mo sọ fún ọ. Mo ṣe mistake bóyá ike méjì mo fẹ́ papọ̀ bí dájú mi ṣe ṣe gbà mí ò ní ní problem. Ṣé wọ́n padà dì rẹ̀? Wọ́n padà dì rẹ̀.